فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيما بين تجريان فبأي آلاء ربكما تكذبان فيما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيما عينان نضختان فبأي آلاء ربكما تكذبان فيما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان مكسورات في الكيان فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على. ó máa dúpẹ́ fọ́lọ́run pé ó pọ̀ ọ́ lóore ó pọ̀ oore ọlọ́run nínú ayé rẹ̀ lẹ́yìn ìgbà yẹn wàá béèrè tó bá kù tó bá fẹ́ béèrè tó bá tásìkò tó yẹ kó o béèrè wàláhì wọ́n sọ fún ọ pẹ̀lú àṣẹ ọlọ́run sì mú àṣẹ ọlọ́run sì mú bẹ́ẹ̀ tó bá wá jásí pé bí mo ti wí yìí torí tọ́lọ́run àtàṣẹ rẹ̀ àtàgbára rẹ̀ àti torí ìjẹ́kẹ́ ṣoṣo rẹ̀ náà ló fi dé àyí wá dìde lórí ẹsẹ̀ rẹ méjèèjì kó pariwo olóògbé lọ́wọ́ kúrò. Alhamdulillah. Àdúpẹ́ fún Ọlọ́run àti Ọlọ́run ayé Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run àdúpẹ́ lórí ibo ti ṣe ayé wa àdúpẹ́ ìṣẹ́jú àdúpẹ́ wákàtí àdúpẹ́ ọdún àdúpẹ́ oṣù. Alhamdulillah rabbil alamin. Àdúpẹ́ lórí ayé ti tèmi mo dúpẹ́ ayé tí mo wá mo dúpẹ́ ìgbésí ayé tí mo lò. Ẹgbẹ́ mi ti ń bẹ lọ síta ẹgbẹ́ mi ń bẹ láti kìyàmá ẹgbẹ́ mi ń bẹ lọ́wọ́ lọ́wọ́ ẹgbẹ́ mi ń bẹ nu sókà. Gbogbo ara mi mo fi dúpẹ́ lọ́wọ́ ọba tó ní máa bẹ láyé kí n máa bẹ. Ògiri ọlọ́run ẹlòmíì ní àmúdù mi lọ àmọ́ kò láyé ṣe bí ìdí tèmi ìdí ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀. Ọlọ́run mi mo jí ẹ. Àdúpẹ́ fún Ọlọ́run ọba tó dá wa ọba tó ṣẹ̀dá wa Ọlọ́run.
السماوات والأرض ọba alágbára ọba tó dá sámà tó dálẹ̀ ẹlẹ̀ náà. جاعل الملائكة رسلا alágbára tí máa ń rán àwọn màláìkà rẹ̀ níṣẹ́. أولي أجنحة مثنى وثلاث ورباع ìyẹn mẹ́rin bẹ́nu àwọn màláìkà ọlọ́run. يزيد في الخلق ما يشاء tí wọ́n wu ọlọ́run ní ìyẹn màláìkà bí kò tiẹ̀ lóye rẹ̀ máa ń jẹ́. ọba aláṣẹ lọ́lọ́run ọba tí ò sínú ẹ̀ lọ́lọ́run. gbogbo ẹ̀yin ọba dání wọn lọ́lọ́run ọba àbí náà. èdè àjọ ilé yìí ni pé gbogbo rẹ̀ wọ̀ lọ́lọ́run ọba ẹ̀mí bá sí ní. nínú ọba aláyé kò lè tilẹ̀kùn lọ́lọ́run ọba. àjọ ilé gbogbo yìí ká tó ṣàdúrà pé ẹni tó lọ́wọ́ bá fílẹ̀ nìkan ò lè fi. ọba tó tóbi ọba ní ìborí yìí ọ̀. ẹni tó tó ṣerú tó ló ń ṣe fún wa yìí àlè rí. àwọn ilé ọ̀dùn ní sábà tó tún máa ṣe jẹ́ gbogbo ọ̀nà náà. kò sínú ẹni kankan àfọlọ́mọ bá nìkan ó sọ. ṣé àfẹnusọ àfọkàtà bẹ́ẹ̀ pé kò sínú ọlọ́run. rọ̀ṣẹ́là ni gbogbo eré gbogbo ẹ̀rín ayé àárẹ̀ ni tó dàbí ọlọ́run náà. dúpẹ́ fọlọ́ ní tiwa ọlọ́run. Olúwa mi mo dúpẹ́ fún ẹ oṣù. Mo fi ẹ̀yìn fún yọ ọlọ́run oṣù. Mo ọpẹ́ fún yọ ọlọ́run oṣù. Ẹsẹ̀ dúpẹ́ fọlọ́ oṣù. Ní ọwọ́ mi ọlọ́run oṣù. Ojútó fún mi ọlọ́run oṣù. ọ̀nà tẹ́nìkan gbà lọ tó dé lẹ́nìkan gbà lọ lọ́lọ́ sọ́run díẹ̀. aláṣepọ̀ tó láyé ẹ̀ka ìbínú wà káńsà wà gbogbo àrùn burúkú wà ìkẹ́kọ̀ọ́ òṣèré ọlọ́run.
o ṣe. mo dúpẹ́ àrùn burúkú ò ṣe mí ọlọ́run. kánsà hiv kẹ́kọ̀ọ́ òdòdó mi ọlọ́run. ẹ̀dáwà kan ní àrùn liver ìní ẹni tó lárùn kidney alẹ́ tó ní heart problem kẹ́kọ̀ọ́. mi ò ṣe mo kiri ọlọ́run o ṣe o. ó gbé kùránì fún ànábì kò gbẹ́rù rẹ̀ fẹ́lẹ̀ mi. owó tó wá bí ìlànà tó ń ṣiṣẹ́ rẹ̀ ó dánú ọlọ́run. ẹni tó bá ṣe dáadáa bẹ́ẹ̀ yóò dánú ọlọ́run. ọlọ́run tí ò ní parí ìṣẹ́jú kan. ẹni tí ó gbà fọlọ́ ọ̀tá ń ṣe nǹkan mi àjọ. ẹni tí ò dá wa lọ́jọ́ ni wọ́n ń ṣe tí ò dá wa lọ́jọ́. Mama sọ bẹ́ẹ̀, mama sọ bẹ́ẹ̀, mama sọ bẹ́ẹ̀. Àdúgbò ẹ̀ wá gba ẹ̀ má ṣe bẹ́ẹ̀. Ayé kàdá jù ló ń sọ kàlá fẹ́ẹ̀rí. Ìwọ tó o bá dúró dédé fún bàrújẹ́. Ìlànà ìwé bínú bí àgbàlẹ̀ ẹ̀dí sí àṣàfà. Àti nígbà gbọ́sẹ̀lì Kùránì ọ̀rọ̀ rẹ̀. Ìjà yìí ni a máa ń rẹ̀ àrídì sí ìdọ̀tà ńlá. Ọlọ́run la fẹ́ sọ́sọ́ ìyẹn. Àyò àṣàdó àwọn ọ̀la. Oníkàlùkù wá ṣe kú ọlọ́gbẹ̀rẹ̀ lóbìnrin yọ̀ lọ́gbẹ̀ wẹ̀. Ìdá alájà ìbò dàgbà àlẹ́ aṣọ ìjà tó ń sọ. Àwọn ọlọ́ọ̀la gbé òkè sórí. Àwọn àṣìwò ká. Sọ́dún ìlójú ni. Àná àṣì abalì ká sí. Ẹni àbẹ̀ ẹ̀ bọ́bọ́ ṣe. Àrọ̀ kì í ṣe. Àwọn àṣì abalì ká. Àwọn méjì àyà sí náà àjábá. Ẹ̀rọ ni mo fi wọ́n dára. Ìfòwò àwọn ibi tí yàtọ̀ ìlàlẹ̀ ká fi. Tí mo fọ àwọn àṣì abalì ká dáná. Ọ̀sán ló. Sunkún mọ́sẹ̀, ó ní dààmú mọ́sẹ̀. Ọba tẹ́mi ní kó o pè lálẹ́ yìí ó dẹ̀mí lójú pé kò sí irú tó lágbára nínú ayé rẹ tọ́lọ́wọ́n ọba yẹn ò lè ṣe. Tó o bá nígbàgbọ́ nínú ọlọ́run ọba náà pariwo ẹ̀ dáadáa pé ọlọ́run. Ẹni kò sí irú ọlọ́run. Oṣù tọ́lọ́ àyà 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 àyà. Bàbá tó wọlé yìí. Ẹni tó rí ṣe ìwà lọ́ọ̀dẹ. Ẹni tí ọ̀nì ẹ̀ ìwà lọ́ọ̀dẹ. Ẹni tó kọ́lé.
ẹṣẹ ẹwì. Olùkàlà wùlá. Àwọn ni tó lọ́kọ̀ ìwádìí. Àwọn tó ti ní wọ́n lọ́wọ́ ní. Àwọn ni tó láyà. Yóò mọ̀ pé yẹ́sẹ̀ mi, èmi Ọlọ́run ni, èmi Ọlọ́run ni, wọ́n pé ìwọ Ọlọ́run ni, òun pé èmi Ọlọ́run ni, òun pé ìwọ Ọlọ́run ni, òun wá pé èmi Ọlọ́run ni. Ó yá ẹni tó bí màá. Ìwọ Ọlọ́run ni, àwọn tó ṣe èdè ẹ̀. Ìwọ Ọlọ́run ni, ẹni tó láyà. Oh,
má bínú bó ṣe bọ́ sí. Àmín ya Rabb. tó bá yẹ pé tí mo wà yẹn tí mo wí yẹn àṣẹ ọlọ́run kó bẹ́ẹ̀ pariwo ọlọ́gbọ́n lọ́wọ́ ẹ̀kọ́ kabira. sọ wá rí lórí dúró tó dúró yẹn kó tó bẹ̀rẹ̀ sí ní bèrè kankan ó ti ṣe kóòlù ṣúkúrì nìyẹn ó ti dúpẹ́ àwọn ti fi ìlú ṣúkúrì àwọn ànitọ́ kò fi léyìn náà kó kó wọ́n bá wọ́n. Ànábì ló ń fara kan. Ẹni tó jòkó tiẹ̀ kọ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ máa ànábì ló wà bẹ́ẹ̀. Ayọ̀ mú ànábì ló sọ̀rọ̀ lára sàlẹ̀. Èmi náà. Àmàdá àlímọ́sí tọ́fà àlìjọwá. Àfọ àmàlà kọ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ tèmi báyìí. Ànábì ti sọ̀kẹ́ sílẹ̀. Ànábì ti wà lẹ́gbẹ̀ẹ́ bí náà. Ànábì ti sọ̀kalẹ̀. Ìwòsàn ti dé. Àánú Ọlọ́run ti dé. Àní owó ti dé. Ayé gidi ti dé. Musa àwọn tí Mọ́sẹ̀ jẹ́ ẹ̀dọ̀sán nàbí ìyá Ìsá táwọn kìrìsìtẹ́nì Muhammadu ọ̀gá mi o Muhammadu aṣíwájú mi o Muhammadu olórí mi o Muhammadu ìfẹ́ mi o Muhammadu ìdùnnú mi o Muhammadu ayé mi o Muhammadu ìrọ̀wọ́ Muhammadu ìjọ ọlọ́run Muhammadu. Muhammadu Tijali Adisa Ya Sayyidi Ya Rasulallah Bibul Qulubi Shifa'il Fuadi Sallallahu alayhi Rabbul Ibadi Allamu yusalli alayka kafir Adéyà Adé Muhammad. Ọba Abdullahi. Annabi Ọba Abdulmuttalib. Annabi Ọba Hashim. Annabi Ọba Abdulmanafi. Annabi Ọba Fili. Annabi Kilabu. Annabi Ọba Luri. Annabi Ọba Giri. Annabi Ọba Múlíyàgà. Annabi Ọba Musayi. Annabi Ọba Kilabu. Annabi Ọba Giri. Annabi Ọba Amadu. Olóṣèlú Ọlọ́run. Ẹni tí ò bá ti mọ̀ sàlátù ṣe kò lè rí àánú ọlọ́gbà. Tó bá tó Ayéda ọ̀rọ̀ ni mo pè fàájì. tó bá mú ATM tó bá mú dání síwájú Wàlá ìyàrá mẹ́tìrì ò ní fún lówó. wàlá ìyàrá Tó bá fowó sí báńkì wàlá ìyàrá wọn à ní kó fún níbẹ̀. wàlá ìyàrá Kò níbi tó lè dájọ́ sí. wàlá ìyàrá Ànábì wàlá ìyàrá Kò lè rí dúró. wàlá ìyàrá Ànábì wàlá ìyàrá. Bàbá aláwọ̀ wo ló bá ṣe? ولا يرى قلب بشائر يا سيدي يا رسول الله ياتيه القلوب فالفؤاد صلى عليه رب العباد تصلي هو السيد Ànábì ni يحمده ọmọ Àdíjà. ربنا لي عميد Ọkọ Àdíjà. Ọkọ Àdíjà. Bàbá Zainabu. Bàbá Fatima. Àbúrò Bọ̀lùkọ̀ Sọ́mbà.
رسولا ويعتب القلوب شفاء الفؤاد سلالين رب العباد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم. ها ايه وين دادا ويشي كوكورو لي النبي فوين. اللهم صل وسلم على سيدنا محمد. اللهم صل وسلم. sọgbà nàbí pé ẹjọ ẹkẹ fún mi ẹkẹ yọ̀ǹda fún mi kí n jọ rẹ yìí. We are my send the friend request. Send the friend request. Oh my God, ni mamu kuma awo. Abami. Orí ẹ̀ ò ní dàrú. Amin ya Allah. Yes, ẹ yọ fún Anabi kí ló mi nù. Níbi tó yọ wọ́n sí yẹn, ó yẹ wọ́n send the friend request. We are my send there. Sí Anabi Muhammadu. Allahumma salli wa sallim. Tọ́ ọba ti send it, yóò accept yẹn lẹ́ẹ̀kan náà ní tọ́ ọba ti sàṣàlátù yìí. Ala sayyidina Muhammadin. Báwa kí ànábì wa Muhammadu ọlọ́wọ́. Sọlá. Àti ilé tá a fẹ́ fi wọlé tá a fẹ́ kó o bá wa ṣe fún ànábì ọlọ́wọ́. Ṣúwà bí mo bí àìlá yàrá ìwà. Sirara Nabi Muhammad. Wàtúndàtú. Òkè jẹ́ òní dúdú ọlọ́jọ́ dúdú. Ní ní jẹ̀mí. Sàlátù bá dọ̀ títí bá jẹ́ sàlátù ọkàn rẹ̀ ó mọ̀ lẹ́gẹ̀ náà. Wà á bẹ̀rẹ̀ àbò ní ìyá. Ebi kì í gba alásàlátù lọ́jọ́ alẹ́ ìyá tí ń di alásàlátù kú. Wàá lè wà tí ìyá balẹ̀ mi. Ayọ̀ bá lè fẹsẹ̀ lé láàrin ọ̀sẹ̀ yẹn. Láàrin ìṣẹ́jú kan nísìnyí, ìmáàmù wa àríṣekọ́lá wọn á wọ ọ̀nù àṣàlátù láàrin ìṣẹ́jú kan. Ọba ti wọ̀ ọ́ tán ní agbára Ọlọ́run tí máma gba máìkì padà àsìkò wa béèrè lókun. Má wọ́n rí o àgùn káàbọ̀ ló ṣẹ̀ṣẹ̀ bí òtún la wà. Kó o tó jẹ sàrì lẹ́yìn ìwọ ní wọn bá dùn ààrẹ ti gbà. Ẹ ó ní tí mo rí tó yẹ kí n máa sọ bẹ́ẹ̀. Ọlọ́run sí ilẹ̀ gbàgbọ́ fún mi. Ìmáàmù wa àríṣekọ́lá bismillah. Ayakumullah. Ẹjẹ́ sallallahu alayhi wa sallam. Ẹni títí ẹ bá pọ̀ jù ládùú àrùn kọ̀ọ̀kan gbà. Kí n tó wọnú àsàlátù ànábì wa Muhammad. Bàbá mi Ahmadu Al-Mukhtar. Bàbá ti fà wá sí púpọ̀. Bàbá wa ní wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní mo mọ àdúrà dáadáa. Èmi náà wà lè mo lè sọ ní sojú bàbá wa kíní kan dá mi lójú. Bàbá mọ àdúrà lóòótọ́ àmọ́ wọ́n tún mọ̀ kẹjọ nínú àwọn àdúrà àsàlátù ànábì ni. Sallallahu alayhi wa sallam. Ẹ rí i pé látijọ́ tí bàbá ti ń ṣe àdúrà. Ar-Rahmanir Rahim inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi sayyidina Muhammadin kama sallaita ala sayyidina Ibrahim wa ala alihi sayyidina Ibrahim Sayyidina
سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. أستغفر الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله. الصلاة والسلام على خير خلق الله. أستغفر الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله. الصلاة والسلام على خير خلق الله. أستغفر الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله. الصلاة والسلام على خير خلق الله. أستغفر الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله. الصلاة والسلام على خير خلق 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 الله. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. فرجي الله متوبا فرجي الله متوبا فرجي الله متوبا فرجي الله متوبا. ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo rò kó kéré èyí tí mo ṣẹ̀ tí mo rò kó tóbi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Sàtíà. Foríjì Ọlọ́run mọ́tòbá. Àjẹjíyànjú ọ̀tá mi jẹ́ sẹ́sọ̀. Àjẹjíyànjú ọ̀tá mi jẹ́ sẹ́sọ̀. Ẹ̀wí sì yí ìjẹ́jíyànjú ọ̀tá mi jẹ́ sẹ́sọ̀. Ìjẹ́jíyànjú ọ̀tá mi jẹ́ sẹ́sọ̀. Káwé kékeré kí wọ́n mú mi wálẹ̀. Káwé ìwálẹ̀ kábí mi sẹ́lẹ̀ yá. Jẹ́ kí yanjú ọ̀tá mi jẹ́ sẹ́sọ̀. Olúwa gbé mi lórí ọ̀tá mi tètè. Ọ̀rẹ́ àwí yàtọ̀ gbé mi lórí ọ̀tá mi tètè. Ẹ̀wí sì yí gbé mi lórí ọ̀tá mi tètè. Gbé mi lórí ọ̀tá mi tètè. Kẹ́mi wà lókè kọ́tà mi wà nílẹ̀. Kọ́tà wà ní ìsẹ̀lẹ̀.
lóró ká ṣiṣẹ́ bí ẹni ògbé ká lóró èmi kú olúwa ní mo lè nílà ká ṣiṣẹ́ bí ẹni ògbé ká lóró. Alábàáṣáró mi gbogbo mi ò alábàáṣáró mi gbogbo mi ò sálá ló lè méjì lé báwo sálá ló lè méjì lé. Òṣèlú òyìnbó lálá ló wá òṣèlú àgbójà lálá ló wá báwo sálá ló lè méjì lé. بيني وبينك آمين وذنوبا فيما بيني وبين خلقك آمين اللهم ما كان لك منها فاغفره آمين وما كان منها لخلقك فتحمله عني آمين إنك واسع المغفرة إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون la
وقد خاب من عمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هدما يا قيوم ولا لا اله الا الله يا قيوم ولا لا
Oh
aláṣẹ tí mo bá ní ìsọ́tún aláṣẹ aláàánú tí mo bá ní ìsọ́sì aláṣẹ bóyá tí mo bá ń rìn nílẹ̀ aláṣẹ aláàánú lọ́jọ́ tí mo bá ń fò lókè tí mo bá ń fò lókè tí mo bá ń fò lókè aláṣẹ. pariwo ọlọ́run dáadáa bí Allahu Akbar. ẹ wọlé ànábì abẹ́ wọ́
ẹ ṣe fàájì pẹ̀lú ogun ànábì abẹ́ ẹ ṣe. With these two things that we have done already tonight, ọkàn mi balẹ̀ pé tó bá béèrè Ọlọ́run ṣe. Sallallahu alayhi wa sallam. Ẹ yóò wá níbi jìnnà mínú dáadáa. Mo nígbàgbọ́ pé tẹ́ ẹ bá ti kẹlẹ̀ fún Ọlọ́run tẹ́ ẹsẹ̀ kẹta tẹ́lẹ̀ wọ́n máa ṣe fún wọn. Èmi mọ̀ pé àánú máa sọ̀kalẹ̀ nísìnyí. Bí wàá bá ní tiẹ̀ gbà pariwo ọlọ́gbẹ́ lọ́wọ́ gbọ́rù. Ẹ jòkúlẹ̀. Ẹ jòkúlẹ̀. Àlọ́ ti sú mi Ọlọ́run mi, ìbẹ̀rẹ̀ tí mo fẹ́ gbà mí, ìbẹ̀rẹ̀ tí mo fẹ́ yà sí mọ́ Ọlọ́run. Ṣé bí ni Ọlọ́run náà ló mọ̀ bàbá tí bá dọ́dọ̀ rẹ̀ gbogbo tí mo fi ṣe láìpẹ́ náà? Àdìjọ kàwé ní olùlá àgàbà rẹ̀ kàlímà. Wọ́n ní kò lágbára, wọ́n lọ́sọ̀ lágbára, wọ́n ní kò lágbára, wọ́n lọ́sàn lágbára, wọ́n ní wọ́n lágbára. Bọ̀dìgádà nílé àyà àti níbù ìbẹ̀lẹ̀ ẹ̀kọ́ni. Gbàgbé ni Ọlọ́run ìwọ tó ọ̀la Ibrahim tó ọ̀la Musa tó ọ̀la Isa tó ọ̀la ọgbà wà lẹ́bí Ọlọ́run ìwọ lè lèmi náà. Ikú tàbí ọkọ̀ ìyàwó dé. Àṣẹ̀yìnbó làkùnmọ́. Ṣé bí wọ́n lọ sọ fún mi pé kí n jáde síta kí n lọ pè é mo sì ti jáde mo ti pè é Ọlọ́run. Gbogbo lẹ̀kùn tó máa láyé gbé àgádàgòrò síbẹ̀ ẹ̀ máa bá wa jẹ alẹ́ ìkẹ́ náà. Yasiri lawule ajawari arijado musiri ata. Gbogbo ẹni tí jíjẹ mímú lé fún Ọlọ́run máa bá a fi rọrùn síbẹ̀. Kali kali kiya ibiki sọ ìbálẹ̀ amani. Gbogbo ẹni tó fẹ́ aṣọ ọ̀dà mọ́tẹ́gbẹ̀ ìwọ lọ́rùn Ọlọ́run máa bá a fà yà lọ́rùn ẹ̀. Ọba tí ń gbẹ́kún àlàáfíà. Bó ti dé. Olúwa ti gbẹ́kún àlàáfíà. Gbàdúrà mi. Ìgbà àkọ́kọ́ lómi nínú Olúwa àlàáfíà. Bàbá mi ló jẹ́. Àní tí Ọlọ́run pèsè. Ní àwọn ìdára ṣàdá. Ọ̀nà tá a gbà sórí ni Ọlọ́run là á fún wa nú ayé wa. Gàjẹ́ olùmọ̀ òun náà tàkálẹ̀ oṣù máa là náà má dáadáa. Ìdí Ọlọ́run, àánú Ọlọ́run, Ọlọ́run dákòjọ́ dọ́dọ̀ oníkàlùkù wa pẹ́lú wọ́n tẹ́lẹ̀. Wàlá àtàkìlì náà rí láà ẹ̀dìbì rẹ̀ àǹfọ̀sì náà. Gbogbo wa pátápátá Ọlọ́run bá fi wálẹ̀ bá tẹ̀ wá dára wa. Wàlá àbùdó ayọ̀ sọ̀rọ̀ ní ìṣúná ìmọ̀ bá sáadá. Àwọn tí Ọlọ́run padà lẹ́yìn wọn wà ní ìkẹ́kẹ́ sí dáwọn dára wọn ni Ọlọ́run. Àǹtàlẹ̀ àlímọ̀. Tí ń ṣe wọ́n. Àǹtàlẹ̀ àlímọ̀. Mẹ́ta abẹ́ ṣe. Àǹtàlẹ̀ àlímọ̀. Tí ń lẹ́wọ̀ Ọlọ́run. Àǹtàlẹ̀ àlímọ̀. Mẹ́ta náà lé. Àǹtàlẹ̀ àlímọ̀. Tí ń bọ̀ wọ́n lẹ́kùn Ọlọ́run. Àǹtàlẹ̀ àlímọ̀. Mẹ́ta náà ní lórí rẹ̀. Àǹtàlẹ̀ àlímọ̀. Tó ti bí Ọlọ́run. Àǹtàlẹ̀ àlímọ̀. Ọmọdé ajé ìtújà ní. Tó ti bọ́ mọ́ alọ́rọ̀ ìta àti níní tó tún wọ́n sọ rẹ̀ ìṣòro mọ́ alọ́wọ́ tẹ̀. Iná ẹ̀yà ìdàkọ̀lìbá ká ìlà wáyàtà. Ẹni tí olè ti dí ọwọ́ rẹ̀ ní wáyé ìgbàdàn máa lọ́wọ́ tí wọ́n ń wá káàkiri ọlọ́sàn-án. Wàlá dàrú dàdà
كل من ورد ẹlẹ́ṣẹ̀ tó wọ àríwá lálẹ́ yìí ọlọ́run bá fọ́ ọmọ foríjì ọ̀nà. فللرجاء ثواب أنت تعلمه àgbàpẹ́tẹ́yìn bá ti gbàgbére ọlọ́run ní lọ́dọ̀ ọ̀ foríjì ọ̀ṣánú ẹ̀. تجعل ثوابي دوام ستر لي أبدا gbogbo tó ní kálukú wá sí ní kọ̀ọ̀rọ̀ ọlọ́run bò wọ́n lẹ́sìn foríjì wọ ọlọ́run. adójútì ní ọba adéláyé.
bismillahirrahmanirrahim wọ́n ti tó dé yìí kò sí àkóràn bẹ́ẹ̀ èèyàn ò bá gbọ́rọ̀ èèyàn ò bá kan lára wọ́ra fílẹ̀ kọjú sí etí ayé rẹ fúnra rẹ. àdáfà lélẹ̀. bismillahirrahmanirrahim àdáfà ní 787. àdágbé àdáfà. bismillahirrahmanirrahim 787 bismillah láàrin ìṣẹ́jú kan tó o bá ti parí ẹ̀ máa jọyìn àwọn iṣẹ́ mi ti bá fẹ́ máa sà láàrin àwọn àsìkò yìí ẹ wò má wàá jẹ́ kí nǹkan ọdẹ fún ọmọ máa wí bíbà tó ń yọ ọlọ́run tó ń pè é bismillahirrahmanirrahim 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 787 bismillah. الرحمن الرحيم إلهي أن الله الذي لا إله إلا هو رب العرش العظيم إلهي أن الله الذي لا إله إلا هو مالك الملك الجزيرة الكرام إلهي أن الله الذي لا إله إلا هو الملك القدوس السلام يا الله أبيك مدازم يا الله يا الله يا الله يستبشرون بنعمة من الله فضل إن الله على يدي وجه المسلمين يا كامل يا مكمول يا الله يا حي يا قيوم يا ذا الجلال والإكرام لله ما في السماوات وما في الأرض إن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم بالله ما شاء ويحاسب من يشاء والله على كل شيء قدير لا يزكى الناس لازم الذي كان بين الكافر وبياك عيسى ومريم وبياك نوتوبال وبياك زمزم وبياك كسوار بكسوارات وبياك تويكالا بتويكالي وبياك كسوارات بكسوارات وبياك بيري وبياك غلامي وبياك غالا بغالي وبياك نومي وبياك غزومي وبياك غالبي وبياك كوسامو وبياك نزمي وبياك ربك لا الله الله نور السماوات والارض وما نور كمشكاة فيها المصباح في الزجاجة كأنها كوكب دري يقال من شجرة مباركة زيتونة شرقية ولا غربية أكادية عين ولا لم تمسس النار نور على نور يهدي الله لنور ما يشاء ويهدي الله الأفضل للناس والله بكل شيء عليم أجب دعوتي يا دلائل يا الله babi ake ajizu afasha ya yi lukulilla umma malika limuliki tu'til mulka man tasha wa tanzi'ul mulka man tasha wa tu'izzu man tasha wa tuzillu man tasha ya likal kayla ala kulli shay'in qadir تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب إلهي أسألك باسمك العظيم العظيم الذي ودع بين الكهف والنور قدر لي بقدرتك وإرادتك وكنز لي كنزا من كنوز الله العظيم أنور لي بنور معرفتك سيجعل الله بعد عسر يسرا سيجعل الله بعد عسر يسرا سيجعل الله بعد عسر يسرا يا أمان الأمان الله آمنا من كل ما يكاوفنا من أمر الدنيا والآخرة يا قادر يا مقتدر قدرنا على كل شيء يا حي يا قيوم عيننا على سنة حبيبك ونبيك محمد صلى الله عليه وسلم يا الله إلهي أنت الله الذي لا إله إلا أنت ربي الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا يا الله يا حاكم يا ناي وبأكي أملكم وطميائي ويائي الله ربنا أحياش وإن يمسسك الله بدون فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير يا الله إلى جاسرك بسم العظيم 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 الذين ورد به قلوب العارفين يا الله يا كافي ikifini ya gani yogini ni bigani ya nati wakifini shoro ada ya biaki abajada hawaza hataya ya Allah ya sari al-insabi ya man yamuru bayna al-gabi wa nuni wallahu khalaqa kulla dabatin fi ma'i mabini huma yamshi
على بطنه فمنهم من يمشي على رجلين فمنهم من يمشي على 40 يخلق ما يشاء إن الله على كل شيء قدير لا يزال الذي ودعت بعد الكافي والنون قدرتك وإرادتك قادر على ما يشاء فعال لما يريد قائم على كل نفس أن يا الله أن يا حي ولك رب يا قيوم ذا الجلال والإكرام ذا الجلال والإكرام يا فاطر السماوات والأرض يا جائل الظلمات والنور نورنا بين الخلائق بحرمة سيد الأنام محمد رسول الله صلى الله عليه وسلم وبأكي كلامنا سوء فاسو وبأكي كلامنا سوء فاسو الله أكبر يا من يغرو بين الكاف والنون الحمد لله فاطر السماوات والارض جاعل الملائكه رسلا اولي اجنحه مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء ان الله على كل شيء قدير إلهي أسألك بسم الله العظيم الذي وضع بين السماء والأرض والذي فرقهم طرفة عين يا الله يا حي يا قيوم يا ذا الجلال والإكرام إلهي يا قادر على كل شيء يا قديم الإحسان يا سريع الجزاء يا عظيم الشان kí ọlọ́run dé ààyè ẹ̀ kò mọ tó fẹ́ pè mọ́ ní azim ṣáà ní òtí ẹ̀ mọ tó fẹ́ pè mọ́ gbogbo tó ń jẹ́ nǹkan ìwọ náà ni ìwọ náà wá pé wọ́n lọ́n sọ pé azim ṣáà ni wọ́n wí pé ló wọ́n á rò wí ìwọ àwọn tó ń lọ sí kúbà yẹn wà ní sànú ẹ̀ wọ́n ń ṣe èèyàn ẹni ọlọ́run bá rán sí ọ ló máa sànú ẹ̀ gbogbo ẹni tó bá fún ẹni $1 ọlọ́run ọba rẹ jẹ nípa ni pé lọ́ọ́ fún ẹni ọlọ́run ọba ọba rán sí ẹ wàá kà máa pè lẹ́ẹ̀mẹ́wàá yóò máa fi ọ̀sà kọ ni yóò máa sọ fún mi pé pè mí padà ha ò ní pè mọ́ olókùn tí yóò máa pè ọ́ òun náà ti ń fi tí ń yan gani ṣe bọ́dọ̀ ọlọ́run ọba kan ló ti gbà á ta ló fún ta ló ṣàánú ẹ̀ ta ló ṣèké rẹ̀ orúkọ ọlọ́run ọba ẹni wọn náà pè ní sí ọwọ́ àpè bí ẹni tí orí ọlọ́run bẹ́ẹ̀ bí sàánú tèmi náà pé yà azima ṣáàdé yà azima ṣáàdé. Allah yà jẹ́ nílẹ̀ alikọ́dírì yà kò nílẹ̀ alikairi kùdú límí kúndé kéjì ní akirati yà pásítà rìsíkì. Ibositu lana ariziko ya rafiya darajat rifana fawqa darajat kulliha ya latifi ya khabir ya samiu ya basir isma uzrana ya allah ajibuli ya rabbal arbabi abi aki kana zati sakasi ya man amru bayna likafi wa nun tabarakalladhi bi yadihi mulku wa ala kulli shay'in qadir إلهي أسألك باسمك العظيم الأعظم يا الله mi gbọ́dọ̀ débi báyìí kátẹ́gùn yẹn mọ fẹ́ sọ fíìlì ẹ bá yà wò fún ẹ pariwo ọgbẹ́lá bá a ké lọ́sàn-án bá a ké lóru tó bá dédé dé àsìkò yẹn kódà tó bá ń ta kẹ́nu lé àfihàn ọba sí wíńdò lókun bọ́ọ̀lù sí wíńdò náà wọ́n gbọ́ àtẹ̀kùn yẹn sára ẹ̀ kánú pọ́nṣẹ́ lóṣù. Ó sọ fún mi pé bí èèyàn bá ti ń ṣe kòkòrò máa ṣépè fún yàn tó bá lórí ẹ̀ dàrú yóò sì dàrú rẹ̀. Ẹni yá Allah
شكور يا ثواب يا ظهير يا خبير يا زكي يا قدير يا مقتدر تتوسل أسألك باسمك الذي لا إله إلا أنت الله أكبر الله أكبر تبان بقولي تسلف الله أكبر الله أكبر كبيرا ni yóò ti rí gbígbàdúrà pátákó tó fẹ́ yẹn gbígbàdúrà ni ẹgbẹ́ wa Allahu akbar kabira. Allahu akbar kabira. ẹni Allahu akbar kabira. Allahu akbar kabira. ẹni wà lè àwọn ọdún lè la. lè la kabira. wọ́n sọ̀rọ̀ ha. الحمد لله رب العالمين آمين الرحمن الرحيم آمين يوم الدين آمين إياك نعبد وإياك نستعين آمين اهدنا الصراط المستقيم آمين صراط الذين أنعمت عليهم آمين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين كن فيكون
alhamdulillahi rabbil alamin. Ó yá pariwo ọlọ́gbẹ́ Allahu Akbar. Lálẹ́ àná mo sọ fún ẹ pé ò ní sùn. Sóòsùn. Pariwo olóòtú mi nù dáadáa. Akbar kabiru. Lórí